kí Ọlọ́run Elédùmarè kó mọ fèsò ẹ̀ sọ wa àṣẹ o kó mọ járìn lọ́jọ́ ebi ń pọ̀ náà bọ́lọ̀ ń bá sì ti wá ń sọ wa káàná máa sọ̀rọ̀ àwa ni ká má joyè fọ́lọ́ ń sọ. tó fún kan gẹ̀dẹ̀ gùn pẹ́. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Èkó ti arákùnrin dispatch rider tó kàgbákò tó bọ́ sẹ́nu ọkọ̀ ojú irin ó jẹ́ kàyéfì òye àwọn èèyàn ọmọ ń jẹun tí máa ń mú èèyàn ronú ń bo là ń kánjú lọ èmi á máa sọ gbólóhùn kan wípé nǹkan ẹyọ kan ọ̀nà tó wù láti kánjú tó jẹ́ ẹyọ kan ṣoṣo láti kánjú lọ láyé ọ̀run ni. bẹ́ẹ̀ni. ẹ̀ ń bá sáré àsápajúdé ibi tí ó bá rẹ̀ débẹ̀ ẹ̀ ń bá ń fòfò yà ó lè bá rẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ni. ẹ̀ ń bá ń ṣe tí ó yẹ kú ṣe ó lè bá rẹ̀ ń bẹ̀ ẹ̀ ń bá ń fi kú ṣeré ó lè bá rẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo kí ara ilé ẹ̀kọ́ sí kílédùá kódà kókó bá a délẹ̀ fún ọkùnrin ọ̀hún ó lágbára o. gẹ́gẹ́ bí ẹsẹ̀ wí ilẹ̀kùn kan tí máa ṣí níbi ìkánjú àti mímọ sáré gbèrègbèrè ẹ̀rí táwọn àgbà bọ̀ wọ́n ní pé ẹnìkan ìkánjú tùlú ọ̀rán ìgbàrí o tó sì lọ́bẹ̀. kòkókòkó bí àwọn bàbá gbogbo àwọn kan táwọn àgbàlagbà máa sọ yìí wọ́n ní àfojúsùn tí wọ́n fi máa sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n wí ìgbẹ́ni ọba kọ̀ ọ̀sùn rẹ̀ ọ̀pẹ̀ mọ́ gbogbo orú àwọn ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adarí fún àjọ ìjọba ìpínlẹ̀ Èkó tó mójútó ìgbòkègbodò ọkọ̀ Ọlálékan Bákàrè Òkì ó júwe ó ní pé ìkánjú ni pé sáré ń bájà kí n sáré gborí irin ń ti lọ àfojúsùn rẹ̀ ní rèlúwé pamọ́ láìsí pé èèyàn fẹ́ gba trọ́fì fún láìsí pé èèyàn ó gbowó lórí ẹ̀. bọ́ bá sáré kọjá lọ kò sí tí ó gbà bọ́ ọbẹ̀ o ọwọ́ pé. n tí tírẹ̀nì yóò fi kọjá ò lè tó ṣẹ́jú méjì. kò lè jù bẹ́ẹ̀ lọ pé kóòtù bíi 5 ni tó ń wò pé nígbà kíní ọbẹ̀ pé òun kọjá tán báyìí òun ti máa bọ́ sọ́nà GRA níbi tó ń lọ eléyìí lòun kanjú gbàrà gbòòrò. ẹni tó lọjà tó fẹ́ lọ dírọ́pù. kò rí gbédé fún òun tó sì ti máa sanwó. bẹ́ẹ̀ni. ẹ̀wà dúró àdánù tó mú wá. so eléyìí ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fún gbogbo àwọn èèyàn abala méjì lẹ́kọ̀ọ́ ń jẹ́ lórí okòwò tá a bá ń ṣe ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀ torí pé ẹni tí ò bá tí ìkú lóní gbókun òkè ọ̀hún ìwọ̀nba ni ká sáré mọ́ kò sí sáré ta ní kéèyàn má sáré yìí o kìí ká ní kéèyàn má wà gbéra o kó jókòó jẹ́ pẹ̀tẹ́lẹ̀ o kìí ká ní kéèyàn ká tan létan kéèyàn ká sẹ̀lẹ̀ sẹ̀ kéèyàn káwọ́ lọ́wọ́ o ṣùgbọ́n ká sáré mọ́ níwọ̀n torí pé àwọn kódà tí ẹni tó jẹ́ ọlọ́kọ̀ tó bá ń pẹ́ torí pé ẹ máa sáré àsápajúdé ẹni ń lọ ní 120 ẹni tó ń lọ ní 80 ẹni tó ń lọ ní 100 tí wọ́n bá jọ gbéra ń bì kan tí wọ́n ń lọ bì kan nígbà wọn bèè débẹ̀ ẹni ọkọ̀ ń lọ 120 ẹ pórí àsápajúdé ní sá ìṣẹ́jú díẹ̀ báyìí. kò lè tó ìṣẹ́jú 5. ni wọ́n èdè bára wọn. iye ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó bá kọjá lára wa lọ́nà Èkó gba tán bá ti ń drop èèyàn tó gate náà làwọn lẹ́ni ó tó dé bá wọn bẹ̀ bọ̀rọ̀ ẹ̀ sí bí ó ṣe rí nìyẹn ẹ pé lílé ayé yìí ẹ má jẹ́ àkànjú kásì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló dáa o. torí tá a bá fojú inú wo dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí àfọwọ́fà ni ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀ ogun ìdílé wọn máa ń gba ogun ní ègún ní ìpè kan ní ìjà wọn fi ṣépè ní bóyá forí gbèpè àwọn òbí ẹ̀ ìgbàdógójì èrò wájà àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú spirituality. tẹ́pà fọ́fà wa rẹ̀ ni àfọwọ́fà ni àwa láwa lọ mọ́ spiritual aspect. now ńgbà téèyàn bá rí ọkọ̀ ojú irin tí ń bọ̀ ọkọ̀ ojú irin tí ò ní bírèkì ọkọ̀ ojú irin tí ò ní dúró fún èèyàn kankan Yorùbá ní rélùwéè kọjá ọkọ̀ à ń juwọ́ sí à ń sẹ́wọ́ sí pé dúró gbémi tí ó bá débùdó tí yóò ti dúró kò ní dúró ẹnìkan kò ní wọlé tàbí sọ̀kalẹ̀ gbogbo orú nǹkan báyìí kò dáa láti máa fẹ̀mí ara wa wéwu arákùnrin nísìnyí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńlò nìkan ti pàdánù báyìí ó pàdánù ẹ̀mí ẹ̀ ọjà tó fẹ́ lọ fi kalẹ̀ kò rí gbé débẹ̀ àwọn tí wọ́n gbọ́kànlé iléeṣẹ́ tó ràn ọjà wọn kulẹ̀ àwọn ọmọ aya ìyá ni bàbá ni tí wọ́n dìpẹ́ndì lé ó já wọn kulẹ̀ ọ̀kadà tó gbé lọ eléyìí ó ti di jákujàku àfojúsùn tiẹ̀ gan láyé ó ti tán torí pé bí ẹ̀mí ò bá bọ́ ní ilé gíga ọ̀bọ níjọ́ ẹ̀mí bá ti bọ́ gbogbo àdáadáalé ayé ó ti parí náà nù gbogbo eléyìí Yorùbá wa sọ wípé sùúrù kì í pọ̀ jù àbí ọba ní tó wọ́n wá ní ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba ni ibi ẹni tó bá wà láyé ni wọ́n mọ̀ pé the same thing ni ẹni tó bá ti kú ti bá tiẹ̀ lọ wọ́n wá ní ìṣẹ́jú kan péré níbẹ̀ láàrin kú àtìyè tẹ́ bá fẹ́ mọ àǹfààní tí ń bẹ nínú ìṣẹ́jú àáyá péréte ẹni tó rí kó yọ
lọ́wọ́ ìjàmbá ọkọ̀ ní ni ẹgbẹ́ ọmọ ìlọ́wọ́ pé rẹ̀ ní ìsinyìí ni Ọlọ́run sì yọ mí. Ọlọ́run ló ní kí n jáwọ́ yẹn Ọlọ́run ló ní n jáwọ́ yẹn ẹlòmíì ó wọ fatéèkì níwájú yín gbà mẹ́rin sọ pé yéé orí ló kó máa yẹn yọ ní ìsinyìí ní ìṣẹ́jú kan yẹn òun ló lè ṣàlàyé ẹni tó ń lọ wájú gangan lè mọ̀ pé orí kò ń yọ ṣùgbọ́n tó bá jẹ́ lómìnira ni yóò mọ̀ pé òun escape kú o yóò fògo fọlọ́run gbogbo ìgbà kọ́ la máa wá fi kú dánra wa wò gbogbo ìgbà kọ́ la máa dán Ọlọ́run wò orí ẹni tó wò pé bóyá àwọn òye bọ́ lọ́wọ́ kú wọ́n fẹ́ dán Ọlọ́run wò ni Ọlọ́run sì lè mọ̀ wo sáìdì ọ̀dọ̀ tiẹ̀. jẹ́ kí n take risk. tó bá àwọn risk kan bẹ tó ṣe take àwọn risk lórí ẹ̀mí ṣe take o ìyẹn fẹ̀mí rẹ̀ pàǹtẹ̀tẹ̀. èèyàn lè take risk lórí iṣẹ́ èèyàn lè take risk lórí career èèyàn lè take risk lórí business bọ́ kéèyàn take risk lórí ẹ̀mí. ìyẹn fẹ̀mí pàǹtẹ̀tẹ̀ o ó léwu lọ́pọ̀lọpọ̀. ẹ̀fẹ̀mí takáìtì o Ọlọ́run ṣàánú gbogbo wa o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ìwọ ó lè má jẹ́ dispatch rider ni wọ́ because àwọn tí ń gọ̀kadà lọ́pọ̀ ọgbà mo máa ń béèrè wípé ṣé kò sí brake lẹ́sẹ̀ machine tán gbé dání ni torí gbogbo ẹni tí ń gọ̀kadà ní tí máa wà lọ́kàn wọn kì í fẹ́ tẹ bírèkì rárá kán máa lọ kán máa dúró ni máa wà lọ́kàn wọn gbéyọ lọ́tún gbéyọ lọ́sì gbéyọ lọ́tún gbéyọ lọ́sì ọ̀pọ̀ èèyàn ló ti wà ní gbòbì wọ́n ń to ẹsẹ̀ rẹ̀ wọ́n ń to apá ẹ̀ lọ́wọ́ ìmí wọn ti fa kó mbẹ ìmí wọn ti fa kó mbẹ ó ti dá lápá kan ó ti dé lẹ́sẹ̀ kan gbogbo àwọn nǹkan kéékèèké tó lè sọ ìdá láàbọ̀ ara yìí èmi rò pé yẹ kéèyàn sá fún ẹlòmíì ọ̀fẹ́ kọjá láàrin títì yọ ọmọ yan ni a nígbà tó ju onímọ́tò ọ̀fọ́ ṣé kò wá mọ̀ pé òun kọjá ni wọn mọ̀ pé mọ́tò kò dáyàn mọ̀ irin ni ẹ kò mójú ẹni tó sòun gangan àyàmọye àwọn tó jẹ́ pé àwọn ganan lọ́wọ́ bí mọ́tò ṣe wáyé tó jẹ́ pé mọ́tò náà lọ sọ asátọ́kùn wọn ṣe padà sọ́run so gbogbo àwọn nǹkan yìí èmi rí ní rí pé ó yẹ ká yé fira wa ṣòfò òkú tó kú nísìnyí yóò wà ní mọ́ṣúárì bó ṣe bọ́kẹ̀tì wọn ò fi gbọ́n bó ṣe nǹkan kan wọn ò fi kó wọn ṣàgbèdè mọ́ṣúárì ariwo pọ̀ ní ẹlẹ́dẹ̀ ọ̀dọ́ yọ ìyàwó lè mọ̀mọ̀ ó ti kú o yàtọ̀ sí tó bá wẹ́ àwọn ibi tó ti ṣe dispatch rider yóò ní witness yóò ní nǹkan kan yóò láwọn tí ó tọ́ bọ̀ wé yóò ní nọ́mbà yóò láwọn reference tí ó tán pé nọ́mbà wọn nǹkan sọpọlọpọ ẹlòmíì ló ti nù bẹ́ẹ̀ tí wọ́n sì máa wá tẹ́bí ẹ̀hàn tí ẹ̀wẹ́ lómi ẹbí wọn fọkàn sí pé wọ́n bẹ́ẹ̀ ń bì kan ó lè jọ́nà jíjìn ló ti lọ sékòó ara lé wọ́n fọkàn sí pé ẹ̀gbọ́n wọn ń bẹ lẹ́kọ̀ọ́ àbúrò wọn ń bẹ lẹ́kọ̀ọ́ ọmọ wọn ń bẹ lẹ́kọ̀ọ́ wọn ò ní mọ̀ pọ̀ ọmọ wọn ti nù ó ti parẹ́ Ọlọ́run ní já parẹ́ máyé lára o àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o n tá ń gbìyànjú àti sọ ò ní wípé kò sẹ́ni tó kọjá àṣìṣe o ṣùgbọ́n káyé fi kú tó yáwó para wa ẹjẹ́ á máa ní sùúrù bàbá ní sùúrù ẹjẹ́ á tún ra sùúrù kún bàbá rà kún ẹjẹ́ á tún rà kún torí wípé onísùúrù ní fún wàrà kẹ̀nìún àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o akandọ́ra Awikonko lórí ètò yín ètò wa Ojú Abẹ náà la wà pẹ̀lú ògo Ọlọ́run ayẹ̀bá á padà wá á sẹ̀mí mu bàbá dé á tẹ̀síwájú ẹ kú kalẹ̀.